dáàdì sọ wípé o èmi àtàwọn o àwọn fẹ́ mí ìyè sí mi nímú àwọn fẹ́ mí ìyè sí mi lára pé nǹkan tí ẹ̀mí Ọlọ́run ní káwọn ṣe nìyẹn èmi nìkan ni mo wá níjọ́ náà lẹ́yìn ìgbà táwọn àwọn bí olóyún bíi 3 sí lóyún o so ti yẹn àwọn kan ò wá mọ́ àwọn kan sì ń wá so èmi náà gbé káwọn mí ẹ̀mí ìyè sí mi lára ẹ̀mí ìyè no problem bó bá gbà mo sùn dáàdì sùn lèmi lórí orí wọn kò orí mi orí rẹ lọ gbọ́ ọmọ ojú ìlọ rí ọmọ èmi yìí kò gbòòrò ọmọ ẹnu yìí kò gòtẹ ẹnu wọn kò mí lẹ́nu gbogbo everything wọn tọ̀ ṣàrà mi ọrùn wọn kọrùn mi ọyàn wọn kọyàn mi inú wọn kan inú mi wọn ga jù mí lọ sọmọ gbà bí wọn á ṣe yọ jù mí lọ gbà bí wọn gbàdúrà pé nǹkan ọmọkùnrin wọn ti wọn ní nǹkan ọmọkùnrin mi ó wà ní nǹkan ọmọkùnrin mi ojú nǹkan ọmọbìnrin mi wọn ṣàṣe ogbẹ ìhòòhò lèmi wà àwọn wọ sùtánà. nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi táà ti ṣeun ó kọrí mo lọ sílé a tún continue àjọ wà ń bẹ̀ àǹtí ṣeun ọ̀rọ̀ yẹn ti má ṣe nǹkan lọ́wọ́ ọ̀dọ̀ wọn lọkàn mi máa lọ kí ló ń ṣẹlẹ̀ tí ọ̀dọ̀ wọn bá tọ́ sọ́kàn mi báyìí tádé máa pè mí Mrs. Lágbájá àwọn ní káwọn kí mi ní báwo ni Ọlọ́run máa ṣe o má ronú o mo ní òkè sà àǹtí ṣeun nígbà tó yá lẹ́yìn ìgbà yẹn tí sòrò tó kàn mo lọ èmi ò pa sòrò kankan jẹ nígbà tí mo débẹ̀ ọba ní kankan tí ẹ̀mọ́ Ọlọ́run bá wọn sọ but àti sọ fún mi ó kó àwọn lẹ́nu mo ní kí nìyẹn sà wọ́n ní ẹ̀mí Ọlọ́run kó tó sọ fún àwọn pé àwọn ò mọ̀ bóyá táwọn bá sọ fún mi mo máa bínú mo ní tẹ́ bá sọ fún mi sà mi ní bínú ṣé bí kí n fi lóyún náà ni kóun fi bímọ náà ni òun ò ní bínú bani yẹn wípé ẹ̀mí Ọlọ́run sọ pé kí káwọn kan àtọ̀ agbára sóhun lára wípé àwọn máa gbàwẹ̀ pé táwọn bá ti wá gbàwẹ̀ òun lọ sí sòrò ni o wọ́n sọ fóun o wípé àwọn ò lè ṣe nìsín o àwọn máa pray lẹ́nìí ni bó táwọn bá ṣe ti pray bó tó bá ti pé next one ní ìsinyìí tí máa wá but towards that time pé àwọn máa gbàwẹ̀ táwọn bá ṣe ti gbàwẹ̀ wípé èmi àti àwọn pé àwọn ò sọ pé àwọn fẹ́ bá mi lájọṣepọ̀ but kí nǹkan ọmọkùnrin àwọn kó wọlé síbẹ̀ káwọn lè ya inú mi sí mọ́ pé ẹ̀mí Ọlọ́run sọ pé mo ti ṣe àwọn nǹkan kan mo ti ṣe àwọn nǹkan kan tí èèyàn ti fìbínú ṣépè fún mi rí immediately ọkọ mi lọ sọ́dọ̀ àǹtí mi tí ọkọ ẹ̀ bá mi lájọṣepọ̀ tí mo lóyún tó fi ṣẹ́yún fún mi mo ní bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni dádì bẹ́ẹ̀ àǹtí mi ni ìgbà tí mo wà ní kékeré tí mi ti dàgbà bíi 15 bíi kinní kan mo lọ kí wọn nílé wọn ọkọ wọn yẹn ó ṣàfihàn tipátipá ó jàbálẹ̀ mi ó wá fún mi lóyún so àǹtí mi wá ń bínú pé èmi ìbá ti má gbà ewé kò yẹ kí mi àwọn ò ṣàbà mi débẹ̀ pé nǹkan tẹ́mi Ọlọ́run sọ fáwọn nìyẹn pé àfi káwọn fi nǹkan ọmọkùnrin àwọn káwọn fi ya inú mi sí mímọ́ àǹtí ṣe bó bá gbà wọ́n bá ní pé wípé ṣé wọ́n pé ọkùnrin ò lè máa gbórúkọ bẹ́ẹ̀ mo ní ṣé kí n sọ fún ọkọ mi kó lè mọ̀ mo ní yóò rò wo nìyẹn pé sọkùnrin máa ń fẹ́ irúkọ bẹ́ẹ̀ yẹn ni pé bọ́kọ mi ṣe wà yẹn ó fẹ́ fún obìnrin mi lóyún síta mo ní rárá kò lè fún obìnrin mi lóyún sí pé registry là lọ àṣẹ court wedding ni ó ní ẹ máa wo obìnrin yìí ó mọ kankan ó ṣe kinní kan àǹtí ṣe wọ́n bá ní kí n máa wọ̀ rí pé iṣẹ́ ibẹ̀ yẹn gan àwọn èmi ò ṣàrán àwọn ti parí iṣẹ́ yẹn àwọn ti parí iṣẹ́ yẹn pé orúkọ ọkọ mi orúkọ ìyá ọkọ mi orúkọ ìyá mi kí n mú wá káwọn di ọkọ mi so that ọkọ mi kò ní lè fún obìnrin mi lóyún inú mi bá tún dùn inú mi dùn déèdì n bá lọ lóúnjọ náà tí má ti ń fọ nǹkan báyìí ibẹ̀ lọkàn mi á wà ní èrò ọkàn mi ni pé tí sáàdì bá ti nǹkan tọ́ wọn bọ tó ti nǹkan ọmọkùnrin bọ̀ mí lára o so àti ìmọ̀ tọkàn bá ti wà ní àjọṣepọ̀ pé màá lóyún o that is my thoughts èrò ọkàn mi nìyẹn àǹtí ṣeun ní bàbá lọ sí àbá ṣàṣe wọn náà wọn ti ń gbàwé o mo tún sẹ́ndì owó sí dádì kó fẹ́ ra fúrúùtù ká lè fi wà ókè àǹtí ṣeun fún ẹ̀yin ọkùnrin tí ẹ ti wọ bí i 40 years upward mo ní ìwọ àgbọ̀nrín fún yín
ìwọ àgbọ̀nrín yẹn wọn 60,000 naira ni pa kínní yẹn. So fún èèyàn ọkùnrin tó jẹ́ pé àṣìṣe yìí tẹ̀ wá nílùú òyìnbó tí a lè sẹ́ǹdì egbògi sí yín, ìyẹn ará UK a lè sẹ́ǹdì egbògi sí yín, àmọ́ ìyẹn ará Amẹ́ríkà wọn ò gbà ká sẹ́ǹdì egbògi sọ́dọ̀ yín. So tí ẹ bá fẹ́ ra ìwọ àgbọ̀nrín bí powder ni wà kàn bú títí ní kódà nínú capsule ló wà, one capsule is 1,000 naira. Wà kàn ṣí wàá da capsule yẹn sọ́wọ́ wàá là ó gbé ẹ fún oṣù kan. Kì í ṣe pé kò sí kẹ́míkà ń bẹ o, nǹkan táwọn bàbá wa ń lò tó fi fẹ́ àwọn méjì mẹ́ta nígbà yẹn tẹ̀mọ́ ní bàbá 70 a sì máa ṣe pápó nǹkan tó ń lò nìyẹn. My dear, don't be left over àbí let out. Bàjẹ́ ti máa ń sọ òyìnbó o, ẹ̀jẹ̀ á máa sọ̀rọ̀ wa lọ. Don't be left out. Ṣẹ́rí wọ́n ní bí dájú ṣe sọ pé àfi kí àwọn máa bá àwọn ní àjọṣepọ̀ pé àwọn máa ti kíní bọ̀ wọ́n ti dárúkọ àti ìjọṣepọ̀ wọ́n sọ pé àwọn máa ti nǹkan ọmọkùnrin àwọn bọ̀. Àwọn bá ní okay ló bá di ìgbà yẹn òun ṣẹ́ńdò owó sí wọn kan fẹ́ ra fruit wọ́n ra gbogbo ẹ̀. Àǹtí Ṣeun mo bá lọ bẹ̀ bí mo ṣe débẹ̀ níjọ́ kíní yẹn mo ti wẹ̀ mi náà ti ṣèfù gbogbo abẹ́ mi mo ti ṣe tó fẹ́ help òun níbo òun ṣe débẹ̀ wọ́n bá ti ń gbàdúrà wọ́n bá ní gòkè àwọn bá pray wọ́n ní àwọn fúnra dára wọn ọkàn àwọn ti wà ń bẹ̀ jù dájú ó ní òun ò mọ ọkọ tó ṣẹlẹ̀ òun sọ pé bí wọ́n lóògùn fóun o ṣé òun sọ fún mi pé wọ́n fóun ní kankan jẹ ọjọ́ ń bèrè orúkọ ìyá òun orúkọ bàbá orúkọ ìyá òun orúkọ ìyá ọkọ òun láti fi ṣe kinní fóun òun dẹ̀ ti fún wọn òun dẹ̀ di pé kò má wọ̀ rí owó ṣùgbọ́n tó ń dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ òun bá àwọn kándù òbí àtakọ̀ òun bá ń bẹ́ẹ̀ wọ́n ní kí n kóun ṣàdúrà sí nǹkan tó bóun bá ṣe fẹ́ kí ọkọ òun máa ṣe sóhun òun dẹ̀ gbàdúrà sí ọkọ òun máa fún bèrè mélòó yìí kó nífẹ̀ẹ́ òun kó ṣe gbàkọ̀ ó lóun ṣe yẹn ó lóun ò lè parọ́ ó ní àmọ́ lẹ́yìn ìgbà yẹn ọkọ òun ọ̀dọ̀ òun níjọ́ yẹn gangan ni o àtẹjọ́ yẹn ni o wọ́n pariwo iṣẹ́ òun tán so ǹjẹ́ ìnáyẹ̀ ṣẹ̀ fún náà ṣẹ̀ parí iṣẹ́ yẹn tán àwọn ẹ̀kọ́ bí wọ́n lo nǹkan fún òyìnbó kí tó sọ fún òun pé táwọn bá ti bá òun lájọṣepọ̀ òun máa lóyún yẹn pé ọ̀nà ti ṣí nìyẹn inú òun dùn wọ́n sọ pé sẹ́yìn ní máa fún òun ní rárá o pé ẹ̀mí Ọlọ́run pé káwọn fi àtọ̀ òun ya kíkọ́ fi àtọ̀ òun ya ilé ọmọ òun sí mímọ́. wọ́n náà ti ṣeun wọ́n ní bí òun ṣe lọ ṣọ́ọ̀ṣì yẹn ni wọ́n ṣáà ń pray bọ́ ṣe ń pray ibẹ̀ lọkùnrin wà ó ní ẹ̀kan nígbà tó wọ́n ṣe tán àwọn á ní kóun lọ wẹ̀ ìhò lòun wà ó kóun lọ wẹ̀ tóun wẹ̀ tọ̀ àwọn náà ṣe wọ́n ní bọ́ jáde ṣe tẹ́ bẹ́ẹ̀dì nìyẹn wọ́n tẹ́ kínní ó ní bẹ́ẹ̀dì yẹn kò ju kínní fọ́ táwọn ọmọ hostel máa ń sùn yẹn ó náà ní wọ́n ní wọ́n tẹ́ nínú ọ́fíìsì wọn náà ni o wọ́n dẹ̀ tán fáwọn ṣègbè wọ́n bá ní pé kóun máa bọ̀ wọ́n bá sùn wọ́n bá ní ṣe mọ̀ ara àwọn kò lè dìde kínní kan ó ní òun kọ́kọ́ gbé oko dájì ṣeré náà òun mo kó dájì nígbà tó òun mo kó wọn tán tóun la tóun ṣe gbẹ wọ́n ní pé so that ara àwọn á lè dìde láti lè bá òun ní àjọṣepọ̀ nígbà tí mo ní mo bẹ̀rẹ̀ sí mú nígbà tí mo mú oko wọn dé stage kan oko yẹn ti dìde mọ́ òun lọ́wọ́ wọ́n sọ pé àwọn máa ń láìkì torí pé wọ́n sáà sọ̀rọ̀ yẹn pé kóun ṣe pé kó àtàlà àkọ́kọ́ kó dà pé gbogbo táwọn ṣe fún ẹ yìí ẹ̀mí Ọlọ́run ni o ó lóun mú oko ẹ̀kẹ́ òun sọ pé òun rán òun ṣe tí láti fi ìdá alákọ̀ọ́kọ́ ìgbà tó wọ́n á dà tán ó ní wọ́n ṣe wà bẹ̀rẹ̀ sí bóun sùn ìgbà tó ń dà tán wọ́n á ní pé wọ́n á dìde wọ́n mú omi wọ́n ṣe gbẹ òun ṣáà wà ń bẹ̀ wọ́n ní káwọn ti ìgbàgbọ́ òun lójú ara ni ara òun dìde ara òun tún rọ̀ padà ara òun tún ṣe kíní padà gbọ́tọ̀ ọdẹ kan náà jáde ṣe ní òkè káwọn wá bẹ̀rẹ̀ báyìí lọ ní pé kóun má bínú o táwọn bá fẹ́ báyàn kan ní ìgbà pọ̀ pé àwọn ò lè má la òbò táwọn bó ṣó máa gbà wọ́n láàyè ṣe pé kíní táwọn fẹ́ ṣe pé wọ́n látọ̀ kan àwọn òun pé táwọn bá lè ṣe lájẹ́ wọ́n sọ pé kò sí wàhálà wọ́n ní jáde ṣe bẹ̀rẹ̀ nìyẹn jáde láwọn ní òbò wọ́n ní kí jáde má lóògùn fóun gan òbò tí jáde láyẹn ó lè jẹ́ kí èèyàn sọ pé ọrùn sùdà para òun kú sí láti ìlà òbò kan òbò ni wọ́n wá láwọn lóbo wọ́n láwọn dé gbogbo àárín wọ́n láwọn gé níbo débi pé gbogbo ara òun mọ̀ pé nǹkan ṣe òun gbà tó wọ́n láwọn tán dájú láwọn tán ni wọ́n á mú orí oko wọn ni wọ́n á ti bọ̀ orí ìbò wọn nígbà tí wọ́n ti oko bọ̀ wọ́n ní bàbá yìí ní oko tó ju oko ọkọ̀ wọn lọ wọ́n ní wọ́n dóhùn báyìí at least dídó ẹ̀kejì náà dóhùn yẹn ó pẹ́ kán tó dà gan-an òun dẹ́ da ó ní gbogbo wa dáàdì fi bẹ̀rẹ̀ tó fi parí kò sígbà tó ní òun lára tó bẹ̀rẹ̀ tó fi parí báyìí òun dàsẹ̀ ẹrẹ́sẹ̀ ni òun kàn ń dàsẹ̀ ẹrẹ́sẹ̀ ni bẹ́ẹ̀ ló ti mọ̀ pé oko ju oko lọ àǹtí Ṣeun wọ́n ní báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn
àǹtí ṣeun mo ń bọ̀ mi ò tí ì dé torí pé ẹ kọ̀ ẹ wò ni mo ṣe máa ṣe mẹ́jẹ̀ ń padà sí mo ṣe kújẹ́kújẹ́ fún yín nígbà tí máa ní sítórì tó bá kéré màá ṣe ní once for you kí ló tẹ̀ ẹ wò kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ẹ wò fídíò mi lórí YouTube ẹ wò ẹ ṣí ẹ ẹ̀yin kẹtẹ ẹ wò 10k lẹ́kọ̀ọ́ lẹ́ wá wọlé ẹ̀yin 13,000 something ajẹ́nfọ́ lóhùn ọba bẹ̀yìn ẹ ṣeun.